Kristẹni àwa méjèèjì t'Olúwa là ń ṣe ọ̀run gbọ́ ẹ má tẹ̀lé wa ẹ má padà o. Mùsùlùmí Kristẹni àwa méjèèjì t'Olúwa là ń ṣe ọ̀run gbọ́ ẹ má tẹ̀lé wa ẹ má padà o. Bàbá Olódùmarè ìwọ lẹni táwọn mímọ́ tọwọ́ rẹ̀ gbàṣẹ. Ọba wọn ẹni mímọ́ tó mọ̀ye àwọn ìràwọ̀ ọ̀pọ̀ ẹni tẹ́dá gbàgbé wáyíká ìtẹ̀rẹ̀ káíláíláí. Àtọ́bàjáyé Ọlọ́run tó tó ìbàrẹ̀ ni mo ṣe. Ẹ̀rí ńlá tó farati bí òkè ṣáwáṣá láti lẹ́yìn mi olórí ogun. Mùsùlùmí Kristẹni àwa méjèèjì t'Olúwa là ń ṣe ọ̀run gbọ́ o ẹ má tẹ̀lé wa ẹ má padà o. Jésù mo wá sọ́dọ̀ rẹ jẹ́ kí n lè. Polongo Jésù ayé lóyún polongo Allah kárin lọ́nà ìgbàgbọ́ ló tọ́ o. Ìjà ẹ̀sìn ò dá. Ayé lóyún polongo Allah tú mi sílẹ̀ ń polongo Jésù kárin lọ́nà ìgbàgbọ́ ló tọ́ o. Ìjà ẹ̀sìn ò dá. Èmi tú mi sílẹ̀ ti dé bàbá lókè wá fún mi ṣe o. Ọlọ́run wa ràn mí lọ́wọ́ Jésù Kristi wá fún mi ṣe o. Tú mi sílẹ̀ ti dóde orin o tú mi sílẹ̀ ti dóde. Wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allahi huwa khairan wa a'zamu ajran. واستغفر الله إن الله غفور رحيم صدق الله العظيم. Èmi kò mọ ayé lóyún ọ̀rọ̀ ìgbàgbọ́ ni mo mú wá pẹ̀lú tú mi sílẹ̀ o. Ẹni tó bá létí kó súnmọ́ wa níbí. Mo ti kàwé mímọ́ méjèèjì o mo rí pọ́ lọ́hún ọ̀kan ṣe lọ́lọ́hún ọba nítorí pé o. Ó yá gbogbo onígbàgbọ́ pátápátá tí gbogbo mùsùlùmí ṣe fẹ́ gbọ́. Ṣebí gbogbo wa la mọ̀ wípé Ọlọ́run kan ni gbogbo wa ń ké pè. Ọlọ́run ọba ò pé méjì ọ̀kan ṣoṣo ṣáà lọ́lọ́run wa. Àbí ta ló ti rí Ọlọ́run rí kó wá sọ fún mi o. Ẹ má jẹjẹ ìjà ìsìn mọ́ o torí pé. Ìjà ìsìn ò dá. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo kọ́ ara Abraham bàbá ńlá wa ṣe bóun nígbàgbọ́ tí jáde wá tí mùsùlùmí. Ìyàwó Abraham kọ́kọ́ fẹ́ Sarah lórúkọ rẹ̀ ń jẹ́. Bí Abraham tí Sarah ti pẹ́ tó Sarah ò má tètè rọ́mọ bí. Ní ọjọ́ kan Sarah wọlé lọ ó lọ mú Ágárì ọmọ ọ̀dọ̀ wọn jáde ó fà lé baba lọ́wọ́ wípé kó fi ìṣaya. Kò pẹ́ kó jìnnà Ágárì lóyún ó bímọ ọkùnrin orúkọ ọmọ náà Ismail ó dúró fún mùsùlùmí. Kò pẹ́ kó jìnnà Sarah náà lóyún ó bímọ ọkùnrin orúkọ ọmọ náà Isaki ó dúró fún Kristẹni onígbàgbọ́.
nígbà tí baba Abraham kú tán Ismail àti Isaac ṣe bá wọn lọ́sìn baba. a sin baba Abraham sínú o Màpẹ́là ní oko Efroni. Genesis 25 verse 9 ó sọ nípa ibi tá a sin baba sí. torí bíbélì gan fi yé wa wípé baba ń gbénu wọn ọmọ ń gbénu baba. ẹ̀mí mímọ́ ń bẹ pẹ̀lú wọn la ṣe ń pọ̀ Ọlọ́run mẹ́ta lọ́kan. Qala tabaraka wa ta'ala fil Qur'anil Karim ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana wajadilhum billati hiya ahsan inna rabbaka a'lam biman dalla an sabilihi wa huwa a'lam bil muhtadin. Ó ní ká pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ọ̀nà Ọlọ́run pẹ̀lú ọgbọ́n. Ká tó dáyé ẹ̀sìn kan náà ti ń ṣe. Ká tó dáyé káwọn ànábì kan tó dé o. Ẹ̀sìn kan láyé ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba ló wá gbé àwọn òjíṣẹ́ dìde. Ó ní mi ò fẹ́ kẹ́sìn mi báyìí báyìí ni mo fẹ́. Ọlọ́run tó ní káàsìn ó bèrè ni tó bá wá rò pé yìí tó gbé dání yẹn tó bá rò bóun gangan òun lójú ọ̀nà tèmi gan dẹ̀ rò pé yìí tí mo gbé dání tí mo rò pé yẹn gangan òun lójú ọ̀nà kì í ṣàgídí ká má lo jàgídíjàgan ọgbọ́n lọ́lọ́run ọba sọ wípé ká lò. Jẹ́ kí ẹ̀sìn tó ń ṣe kó lápá lára rẹ̀ má jẹ́ kó bọ́ lọ́hùn ọba lára ẹ̀. ayé lọ́yàn ìmọ̀ ló dáa láyé tó ti pẹ́ Ànábì Ibrahim bàbá ìgbàgbọ́ orúkọ wọn ń bẹ nínú Quran ó tún bẹ nínú Bible. Ànábì Ibrahim ló fẹ́yàwó kan ìyàwó tó fẹ́ yẹn òun ló ń jẹ́ Sárátà wọ́n lọ́mọ ọ̀dọ̀ kan tó ń jẹ́ Ájárà. Sárátà pẹ̀lú Ànábì Ibrahim mi Ọlọ́run ọba ò tètè dá wọn lóhùn ọmọ. Nọ́bà mú wá bí ìmọ̀ràn ó ní kọ́kọ́ òun kò fẹ́ Ájárà bóyá látara Ájárà yẹn òun á bímọ. Ọkọ fẹ́ Ájárà o Ájárà lóyún Sárátà náà lóyún. Owú bá di méjì láàrin obìnrin. Sárátà ọjọ́ yẹn Ísírẹ́lì Ájárà ìjọ yẹn ní Saudi. Àṣẹ Ájárà gangan níyà àgbà fún gbogbo mùsùlùmí ayé. Sárátà gangan òun níyà àgbà fún gbogbo ọmọ Ísírẹ́lì. Owó arábìnrin méjì ló gbìn wá sọ́tọ̀ o. Tábà wá láròjinlẹ̀ tábà lórí pípé. Tábà kárọ̀ Ọlọ́run tá sì gbọ́ yé. Ọgbọ́n àti wàásì tó dání ká lò. Torí ìjà ọmọ ìyá méjì o. Òjijì gẹ́gẹ́ bí Yorùbá ti ṣe ń sọ. Wọ́n sọ pé òjijì ló dé bá Ọlọ́run. Èmi ò ṣetán láti gbẹ̀mí anybody. Mi ò sì ṣetán láti fipá mẹ́nìkan. La ikraha fid-dini lọ́lọ́run mi wí. Kò sí tipá nínú ìsìlámù mú wa. Ẹ̀kọ́ ṣe kókó má ṣe sọ̀sọkúsọ. Tó bá fẹ́ mọ̀ nípa Ọlọ́run ọba pé Quran kò tọ̀ lọ súnmọ́ òun ní mímọ́. Wọ́n á ṣàlàyé nǹkan tí ò yé ẹ. Àwọn kan tán gírídì nítorí owó àbí nítorí ipò tí wọ́n fẹ́ ní. Tán lọ dájọ́ sílẹ̀ tàbọ̀ mọ́ṣáláṣí. Táwa ń fìlè Ọlọ́run ọba sọ̀kò. Tán sọ wá dọ̀tá ara wa tán kẹ̀yìn wa. Kò síbi kankan nínú Quran mímọ́ tó ti sọ pé ká pààyàn nínú ẹ̀sìn tiwa. Mo sì mọ̀ pé nínú Bible kò rí bẹ́ẹ̀.
tó bá jẹ́ bẹ́ẹ̀ tú mi sílẹ̀ kó kí mi lẹ́yìn torí pé o. gbogbo onígbàgbọ́ pátápátá mo fẹ́ ká lọ nífẹ̀ẹ́ tó jiná dénú síra wa. ẹ gbọ́ kí ni ìfẹ́? iṣẹ́ ìsìn wa ìwà sí ọmọlàkejì òun ni yóò gbé wa dé ìjọba ọ̀run. nítorí pé tí a bá nífẹ̀ẹ́ a ò ní máa kórìíra ọmọlàkejì wa, a ò ní máa jàjà ìsìn mọ́, a ò ní máa para wa nípa púpa. ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn o torí pé gbogbo onígbàgbọ́ mi ò fẹ́ ká jàjà ìsìn mọ́ torí ìwé mímọ́ táwa ẹ̀sìn méjèèjì ń lò. ọ̀rọ̀ kan ló ń bẹ nínú ìwé méjèèjì. ànàbí Ìsá òun ṣá ni Jésù nínú bíbélì o. ànàbí Músà òun ṣá ni Moses nínú bíbélì o. ànàbí Yésù òun ṣá ni Joseph nínú bíbélì o. èmi ni ti Paul, èmi ni tàpólò, èmi ò fẹ́ mọ́. ẹ má jàjà ìjà ìsìn mọ́ o torí pé. وقال رسول الله صلى الله عليه وسلم شر الناس من أكرمه الناس اتقاء شره. Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀. Ó lálábùrú èèyàn ní ilé ayé. Òun lẹni táwọn èèyàn bá ń pọ́nlé nítorí pọ́nbẹ̀rù kó má lè ṣàbùrú, kó má lè ṣàbùrú ọwọ́ ẹ̀ fún wọn. Má ṣe jẹ́ káyé èbù ìsìláàmù látara ọ̀rẹ́ mi. Má ṣe jẹ́ káyé kó bí gbogbo ẹ̀sìn yòówù kó máa sìn. Má jẹ́ kán bú lára ẹ. Coexistence ẹ jẹ́ kájọ máa gbé. Ká gbé lálàáfíà ká má ṣe bára jà ìyẹn lọ́la fẹ́. Bí ò tiẹ̀ sí kíní kan ta lérò, ojú tó ní irú ẹ̀ ló ń bẹ lójú mi, irú ẹnu tó ní ló ń bẹ lẹ́nu mi, irú apá tó ní ló ń bẹ lápá mi, irú ẹsẹ̀ tó ní ló ń bẹ lẹ́sẹ̀ mi. èéṣe mi kí ló dé tí máa rúbi sí yẹ. Nínú àwẹ̀ lọ́jọ́ kan nígboro Mákà, nínú ìtàn tá a gbọ́ nígboro Mádínà o. Ànábì Muhammad wọ́n ló ń kọjá lọ, ló wá rárábìnrin kan tó ń bọ́mọ ẹ̀ wí. Àsìkò tí mo wí yẹn nínú Ramadan ni lóníṣẹ́ ńlá wá bòbìnrin yẹn pé kí ló dé. èéṣe yẹ tó ń ná ọmọ tó bí. Ó ní lọ́sàn-án àwẹ̀ ó gbóúnjẹ síta, bẹ́ẹ̀ sì làwọn mùsùlùmí wọ́n ń gbàwẹ̀. Nítorí ohun tó ṣe yẹn ó ní tó jẹ́ kóhun ó ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn tó ń gbàwẹ̀ tí wọ́n kóra dúró níbi jíjẹ mímu. èéṣe yẹ torí pé wọ́n kì í ṣe mùsùlùmí tó wá gbóúnjẹ síta tó bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ̀. Ó lè má lọ dàgbà gbọ́ àwọn tó ń gbàwẹ̀ rú. Obìnrin yẹn nítorí ẹ̀ ló ń ṣe bá wí. Nínú ìtàn tá gbọ́ torí ohun tó ṣe yẹn, ìláyé Ọlọ́run ọba fi sálìjọ náà. Coexistence ni wọ́n jọ fi gbé. Mi ò ṣe tán láti túṣu désàlẹ̀ kòkó, ṣùgbọ́n ohun tó bá ń ṣe torí Ọlọ́run ni kò ṣe. Gbogbo ẹni tó bá ń bá ṣọ̀rẹ́ torí Ọlọ́run ni. Má ṣe bẹ́nìkẹ́ni jà. Ànábì Muhammad ó ní ilẹ̀ ò gbọ́dọ̀ ṣubúdì nínú wa. Coexistence ẹ jẹ́ ká jọ paragbé o. Ká fìfẹ́ lò torí Ọlọ́run nítorí pé ìjẹ́sìn dá. Ẹ gbọ́ kí ni ìgbàgbọ́? Ẹ̀sìn tí ò ní gbàgbọ́ kì í ṣe ẹ̀sìn Ọlọ́run rárá. Hébérù orí 11 ẹsẹ̀ kìíní sọ wípé
ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Nípa ìgbàgbọ́ la fi mọ̀ pé Ọlọ́run ń bẹ, àti gbogbo ohun tọ́lọ́run dá pátápátá la fi gbàgbọ́. Kristẹni pariwo ronúpìwàdà tìjọba ọ̀run. Mùsùlùmí pariwo gbèdìdì àlùkìámà. Ìjà ẹlẹ́yàmẹ̀yà àwa ò fẹ́ mọ́. Ẹ jẹ́ a ṣera wa lọ́kan o, torí pé ẹ̀sìn ò dá. La yu'minu ahadukum, la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Anabi Muhammad bàbá Fatima ó náà lè sọ pé ní kankan nù yín ojú nígbàgbọ́ àyàfi tó bá ń fẹ́ irú tó ń fẹ́ fúnra ẹ̀ tó bá ń fẹ́ fọmọlàkejì. Má ṣe yí mi káàkiri, mo mọ nǹkan tí mo wí. Alladina amanu wa amilu salihah. Ìgbàgbọ́ tí ò ní iṣẹ́, ìgbàgbọ́ bá ń sàní. Alladina jahadu fina lanadiyannahum subulana o. Lọ́lọ́run ọba wí, gbogbo ẹ̀sìn yòówù tó bá ń sìn dojú ẹ̀kọ́ lọ́hùn, sọ pé Ọlọ́run ọba ò tó bá ṣe kójú ọ̀nà èyí ni mo wà yìí, tètè fi mọ̀ mí. Wallahi summa billahi ìmọ́lẹ̀ ayọ̀ ó sì ní ṣìnà wá sí wa ní jọ́nà. Inna dina indallahi al-Islam. Ìyẹn ló ṣáàsì mi lọ́kàn tí mo ṣe dìmú gbọ̀ngbọ̀n. Mo wá fún rere ìgbàgbọ́ Ọlọ́run ọba sí gbogbo ẹni tó ń gbọ́ nílé lóko lẹ́yìn odi. Jẹ́ ká súnmọ́ Ọlọ́run ọba, ká máa kírun, ká máa ṣàlùwàlá ní gbogbo ìgbà ẹlẹ́sìn mímọ́. Gbogbo bí ta bá fòmí pọ̀ lára wa, ìmọ́lẹ̀ ìyá tó máa dé. Tó bá mú tẹ̀sùbà, tó bá ń kírun, ìwà pẹ̀lẹ́ ìwà tútù àjọba lọ́kàn ẹ̀. Kristẹni àti gbogbo àwọn tó wà nílẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ bára wa gbé, ká fìfẹ́ lò ó. Kàn ríru Ọlọ́run tá bá ń sìn lára wa o. Ká má ṣe jẹ́ kẹ́ni kankan banújẹ́ lára wa nítorí pé ẹ̀sìn ò dá. Ẹ̀yin olùdarí wa ẹ jọ̀ọ́ ẹ bá wa fìfẹ́ lélẹ̀ torí pé ẹ̀ ń ṣe tí yẹn ń lọ ni. Ẹ̀yin ọ̀dọ́ pátápátá yìí mo bá lọ́rọ̀, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan, ká ṣera wa lóṣùṣù ọwọ́ o. Ká má torí ọrọ̀ ayé ká sọjọba ọ̀run nù. Torí bílẹ̀ ayé ṣe tóbi tó yẹn á wà nàjà nínú ayé ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pèfẹ́ wá sáàrin wa. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kan o, torí pé ẹ̀sìn ò dá. Ilé ológo lèmi fẹ́ lọ. Bàbá fún mi lóore ọ̀fẹ́ o. Tó bá dọjọ́ ìdájọ́, ilé bá Jésù wọlé o. Ilé ológo lèmi fẹ́ lọ. Ilé ológo lèmi fẹ́ lọ. Bàbá fún mi lóore ọ̀fẹ́ o. Tó bá dọjọ́ ìdájọ́, ilé bá Jésù wọlé o. Ilé ológo lèmi fẹ́ lọ. Asán ṣáni ọ̀rọ̀ ayé jẹ́. Ilé ayé táwa yìí àfọwọ́bà filẹ̀ ní. Tó bá dọjọ́ ìdájọ́, ilé bá Jésù wọlé o. Ilé ológo lèmi fẹ́ lọ. Ilé ológo lèmi fẹ́ lọ. Bàbá fún mi lóore ọ̀fẹ́ o. Tó bá dọjọ́ ìdájọ́, ilé bá Jésù wọlé o. Ilé ológo lèmi fẹ́ lọ. Ilé ayé táwa yìí àwa nàjà láyé ni. Kìràkìtà ìdáláyé ṣebí inú ayé ló mọ. Tó bá dọjọ́ ọjọ́ kan wá padà sílé o. Ohun tó gbélé ayé ṣe wá béèrè lọ́wọ́ rẹ̀. Ilé ológo lèmi fẹ́ lọ. Bàbá fún mi lóore ọ̀fẹ́ o. Tó bá dọjọ́ ìdájọ́, ilé bá Jésù wọlé o. Ilé
jìyà nítorí mi. Àgùn lọ́kọ́ lẹ́gbẹ́, adéládé ẹ̀gún nítorí ẹ̀ṣẹ̀ mi ni. Ó jìyà òkú fún mi. Jésù jìyà nítorí mi. Àgùn lọ́kọ́ lẹ́gbẹ́, adéládé ẹ̀gún nítorí ẹ̀ṣẹ̀ mi ni. Ó jìyà òkú fún mi. Ẹ wá bá mi yìn Ọlọ́run kan ńlá, ọba ayérayé. Ẹ wá bá mi yìn Ọlọ́run kan ńlá ńlá ńlá, ọba ayérayé. Ọlọ́run ẹni mímọ́ Ísírẹ́lì olórúkọ ńlá, olórísun ẹ̀mí gbogbo ènìyàn. Àwa júbà rẹ o, ọba wa. Ẹ wá bá mi yìn Ọlọ́run kan ńlá, ọba ayérayé. Ẹ wá bá mi yìn Ọlọ́run kan ńlá ńlá ńlá, ọba ayérayé. Ọlọ́run ẹni mímọ́ Ísírẹ́lì olórúkọ ńlá, olórísun ẹ̀mí gbogbo ènìyàn. Àwa júbà rẹ o, ọba wa. Ẹ jẹ́ ká lọ ròyìn iṣẹ́ ọwọ́ rẹ̀ o. Ó jí òkú ọmọ Jáírù dìde, ó sọ òkú ọjọ́ kẹrin dálàyé. Ó bá ìjì wí lórí omi òkun, alágbára láyé àti ọ̀run ni. Kìnìún ẹ̀yà Júdà ọba tiwa. Ẹ jẹ́ ká lọ ròyìn iṣẹ́ ọwọ́ rẹ̀ o. Ó jí òkú ọmọ Jáírù dìde, ó sọ òkú ọjọ́ kẹrin dálàyé. Ó bá ìjì wí lórí omi òkun, alágbára láyé àti ọ̀run ni. Kìnìún ẹ̀yà Júdà ọba tiwa. Ẹ wá bá mi yìn o, ẹ wá bá mi gbéga, ẹ wá bá mi yìn Jésù alára gbà idà. Salati wa taslimi wa sika tahiyati ala li Mustafa li Mukhtar. Asika tahiyati salati wa taslimi wa asika tahiyati ala li Mustafa li Mukhtar. Khairul bariyati. Mo múròyìn ayọ̀ dé nítorí Muhammad, bàbá Fatima ẹni ọlá torí ẹ̀dá ìdọ́rùn. Alukurani tó mú wa ó gbogbo wonders ilé ayé ló ń bẹ nínú Kurani yẹn, ìwé mímọ́. Ó ní law anzalina azal Qur'ana ala jabalin la ra'aytahu ashiyan mutasadiyan min khashiyatillahi. Ìbáṣepọ̀ bá gbé Kùránì tá bá sọ̀kalẹ̀ lórí àpáta ńlá ó, ẹ̀bá rí bá ti máa gbọ̀n ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tó máa fọ́nká. Ànábì Muhammad ló fi Kùránì rán wá sílé ayé. Nítorí Muhammad Ọlọ́run ọba ó tún fún wa ní Ramadana o, oṣù kan láàrin ọdún kan, ó ní ká máa fi gbàwẹ̀ o. Nínú ẹ̀ ọjọ́ kan ń bẹ Lailatul Qadri ló ń jẹ́. Òru tí mo wí yẹn náà ti máa yí kádàrá padà òun fún kálukú. Ẹni tá ti kọ́ mọ́ o wípé kò ní lówó, tó bá di lọ́jọ́ yẹn ra wọ́sọ̀ lọ́hùn ó dẹ̀ máa dolówó. Ẹni tí yóò bímọ o tó bá dìdí lọ́jọ́ yẹn o tẹ́wọ́ sọ lọ́hùn àfọmọlé yẹn lọ́wọ́. Ìgbéga ló ń fẹ́ tó bá ti di lọ́jọ́ yẹn o. Lẹ́yìn látún
ọdún kan ṣòní péré tójú gba ọdún lọ ramadana ọlátànábì muhammadu lájẹ́ ọmọ Aminatu òjíṣẹ́ ọba tó tó. 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 kó màmá sírù ẹ̀ méjì láyé pẹ̀lú àrùn. ọmọ Aminatu òjíṣẹ́ ọba tó tó. ẹni táwọn rí muhammadu táyé ń jẹ̀rán ẹ̀ o. ọmọ Aminatu òjíṣẹ́ ọba tó tó. mùsùlùmí kristẹni àwa méjèèjì tolúwa là ń ṣe ọ̀run gbọ́ ẹ má tẹ̀lé wa ẹ má padà o. mùsùlùmí kristẹni àwa méjèèjì tolúwa là ń ṣe ọ̀run gbọ́ ẹ má tẹ̀lé wa ẹ má padà o. bàbá Olódùmarè ìwọ lẹni táwọn mímọ́ tọwọ́ rẹ̀ gbàṣẹ. ọba wọn ẹni mímọ́ tó mọyé àwọn ìràwọ̀ ọ̀pọ̀ ẹni tẹ́dá gbàgbé wáyé ká ìtẹ̀rẹ̀ ká láéláé. àtọ́bàjáyé ọlọ́run tó tó ìbàrẹ́ ni mo ṣe. ẹ̀rí ńlá tó farati bí òkè ṣáwáṣá látìlẹ́yìn mi olórí ogun. mùsùlùmí kristẹni àwa méjèèjì tolúwa là ń ṣe ọ̀run gbọ́ o ẹ má tẹ̀lé wa ẹ má padà o. Jésù mo wá sọ́dọ̀ rẹ jẹ́ kí n lè máa ràn ọ́ lẹ́yìn bí ní mi gbogbo pọ̀ sí tí èrò mi gbogbo sọ́jí ẹ̀yin lógo ẹ̀yin lógo ẹ̀yin mímọ́ ẹ fọpẹ́ fún bàbá lókè dá wa sínú ẹgbẹ́ onígbàgbọ́ nígbẹ̀yìn wá mọ́kàn wá là kèfèrí má lè ẹ wá onígbàgbọ́ máa ká lọ kájọ yìn ọ́ Ọlọ́run wá ká lè dàdé ní ìkẹyìn ẹ̀yin lógo ẹ̀yin lógo ẹ̀yin mímọ́ ẹ fọpẹ́ fún bàbá lókè dá wa sílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ níkẹyìn wá mọ́kàn wá là Jésù máa bọ̀ o ànábì máa bọ̀ o ẹ foríkorí ẹ faramọ́ra ẹ wá bá wa tún lé ayé wa ṣe tó máa ra wá padà o ká lè fìmọ̀ ṣọ̀kan nínú ohun gbogbo. وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب صدق الله موتون بموشن ìnáka kúta ọdún ní astajibula kan ìwọ ló ní ká má pè é o oníwà dá ọ lóhùn ǹjẹ́ ọlọ́wọ́n bá wọlé àwọn tí wọ́n máa ń dijú tó ń bá dijú lọ́lọ́wọ́n bá máa gbọ́ pé mo fọláwọn bẹ́ẹ̀ o
wọ́n láwọn tí wọ́n ń lajú tá bá díjú pé ẹ ló máa gbọ́ pé mo fọlá wọn bẹ́ẹ̀ o wọ́n láwọn tó ń sunkún tó jẹ́ tómi bá bọ́ lójú hàn ló máa tó dáhùn tó fi bẹ́ẹ̀ o wọ́n láwọn tó ń rẹ́rìn wọ́n láwọn tó ń pariwo kọ́láwọn bọ́ tó gbọ́ wọ́n lẹ́ni tí kì í sọ nǹkan kan tákàn máa fẹ̀mí bọ́ láwọn bá wíjọ́ fi ṣàánú wa wọ́n lákùnrin wọn wọ́n lọ́mọdé wọn wọ́n lágbà wọ́n lá onílé wọ́n lá àlejò wọ́n lá olówó tó jẹ́ lónìí ló di tálíkà wọ́n lá tálíkà tó jẹ́ lẹ́yìn gangan ló dolówó wọ́n lọ́mọlúàbí tó wẹ̀wọ̀n lónìí wọ́n lá ẹlẹ́wọ̀n tó jáde lónìí wọ́n lẹ́ni tó ṣe fún ní físà ìgbélú òyìnbó gangan wọ́n ṣe fún lẹ́ni wọ́n lẹ́ni tó ti ń bẹ̀ bí 20 ọdún bí 30 ọdún bí 40 ọdún bí 50 ọdún tó jẹ́ ní gangan lọ́gbà ìwé ìgbélú lọ́wọ́ ẹ̀ ìwọ ọlọ́run ọba ni jọ̀wọ́ o nàìjà tí mo wà yìí ó dọ̀wọ́ lọ́lọ́run ọba àti mùsùlùmí àtẹlẹsìn kejì àtẹlẹsìn kan àbáláyé ọlọ́run ọba èmi ò bá wọn sọ o torí ẹni tó bá lọ́wọ́ ọ̀tún àlọ́wọ́ òsì ìwọ ló mọ̀ jùlọ má ṣe wá bá wa ṣe a ò fógun a ò fọ́tẹ̀ nílẹ̀ nàìjíríà rárá àlàáfíà la fẹ́ o kólówó máa lówó sí gbogbo táàlìkà kọ́lọ́wọ́n bá kó sọ wá àdé èèyàn láyé ẹni tó wọ́n mọ̀ ọlọ́mbà ń fún ẹni tó ti bí kọ́lọ́wọ́n bá má ṣe jẹ́ òkú ẹni tó ń wáṣẹ ọlọ́mbà ń fún níṣẹ́ èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú omi pẹ̀lú ọkàn mi pẹ̀lú egungun pẹ̀lú ẹ̀jẹ̀ àtòróró ara mi ni mo fi ń wí ọlọ́wọ́n bá alùbáríkà tó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bàbá ń fi sí i má ṣe jẹ́ káyé òṣì mi gbọ́ wọn ò fógun wọn ò fọ́tẹ̀ wọn ò fẹ́ dàrúdàpọ̀ òun ló jẹ́ kí n wá ọlọ́wọ́n bá tètè bá wa ṣe. Jésù máa bọ̀ o ànábì máa bọ̀ o ẹ foríkorí ẹ faramọ́ra ẹ wá bá wa tún lé ayé wa ṣe tó máa ra wá padà o ká lè fìmọ̀ ṣọ̀kan nínú ohun gbogbo. tó wà lọ́rùn ọlọ́run o ẹ fi yìn fún bàbá tẹgbẹ́ tó dá sílẹ̀ láàyè fún ìgbàlà ẹ̀mí ó yẹ kí inú wa kó dùn kí àwa kò sì máa yọ̀ fún ìrántí ikú Jésù lórí àgbélébù. Mùsùlùmí ń pariwo ẹ yí padà, Kìrìsìtẹ́nì ń pariwo ẹ yí padà. Kí ló wá dé ta fi ń bínú ara wa, ta fi ń nira wa lára? Ẹ rántí pé o, ayé ta wà yìí o kì í ṣe tẹnìkan. Gbogbo ohun tó gbélé ayé rẹ̀ ṣe ló máa ròyìn tó bá dọjọ́ ìdájọ́. Bí rere ló gbélé ayé rẹ̀ ṣe wà kẹ́san rere lọ́jọ́ ológo. Bó sì jẹ́ kà ló gbélé ayé ṣe wà kẹ́san rẹ̀ tó bá dọjọ́ ológo. Olúwa rántí mi. Olúwa rántí mi. Gbà mo bá dé jọba rẹ̀. Olúwa rántí mi. Rántí mi o. Olúwa rántí mi. Olúwa rántí mi. Gbà mo bá dé jọba rẹ̀. Olúwa rántí mi. Gbogbo iṣẹ́ wa tí a ń ṣe. Ọlọ́run o, gbogbo ìwà tí a ń hù. Gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Nítorí Olúwa yóò mú gbogbo ṣẹ́ wa sí ìdájọ́. Àti gbogbo ohun kọ̀ọ̀kan, ire tàbí ibi. Ó yá ẹ parapọ̀ o,
jẹ àjàmọ́ o. mo ní ẹ parapọ̀ o kẹ́ má jẹ àjàmọ́ o. ẹ parapọ̀ o ẹ má jẹ àjàmọ́ o. kò ní pẹ́ dé mọ́ ìjọba ọ̀run, kò ní pẹ́ dé mùsùlùmí ẹ yí padà, kò ní pẹ́ dé o. kò ní pẹ́ dé mọ́ ìjọba ọ̀run, kò ní pẹ́ dé onígbàgbọ́ ẹ yí padà, kò ní pẹ́ dé o. kò ní pẹ́ dé mọ́ ìjọba ọ̀run, kò ní pẹ́ dé kìrìsìtẹ́nì ẹ yí padà, kò ní pẹ́ dé o. kò ní pẹ́ dé mọ́ ìjọba ọ̀run, kò ní pẹ́ dé onígbàgbọ́ ẹ yí padà, kò ní pẹ́ dé o. ó yá onígbàgbọ́ ẹ yí padà, kò ní pẹ́ dé o. onígbàgbọ́ ẹ yí padà, kò ní pẹ́ dé o. bí Sátánì bá ń sọ kò sórílẹ̀-èdè wa, èmi tirẹ̀ a ò ní bá lọ, jàbò wa Ọlọ́run ní gbogbo ọjọ́. bí Sátánì bá ń sọ kò sórílẹ̀-èdè wa sẹ́, èmi tirẹ̀ a ò ní bá lọ, jàbò wa Ọlọ́run ní gbogbo ọjọ́. mo fi bàbá ṣàgbára, mo fi bàbá ṣàgbára, mo fi bàbá ṣàgbára, ibi ìsàdì mi o. tú mi sílẹ̀, mo fi bàbá ṣàgbára, mo fi bàbá ṣàgbára, mo fi bàbá ṣàgbára, ibi ìsàdì mi o. bí Sátánì bá ń sọ kò sórílẹ̀-èdè wa, èmi tirẹ̀ a ò ní bá lọ, jàbò wa Ọlọ́run ní gbogbo ọjọ́. Jésù ká sìn Ọlọ́run, ẹ jẹ́ ká sìn Jésù ká sìn Ọlọ́run. ó ṣẹ́gun fún wa, ó fún wa láyọ̀, ẹ jẹ́ ká sìn Jésù lódodo, ẹ jẹ́ ká sìn Jésù bó ti yẹ. ẹ jẹ́ ká sìn Jésù ká sìn Ọlọ́run, ẹ jẹ́ ká sìn Jésù ká sìn Ọlọ́run. ó ṣẹ́gun fún wa, ó fún wa láyọ̀, ẹ jẹ́ ká sìn Jésù lódodo, ẹ jẹ́ ká sìn Jésù bó ti yẹ. mo ti gbẹ̀kẹ̀lé Jésù o. òun nìkan ló lè ṣe o. mo ti gbẹ̀kẹ̀lé Jésù. òun nìkan ló lè ṣe o. òun nìkan ló lè ṣe o. pé Jésù Kristi nìkan ló lè ṣe. tú mi sílẹ̀, Jésù Kristi nìkan ló lè ṣe o. pé Jésù Kristi nìkan ló lè ṣe. Jésù Kristi nìkan ló lè ṣe o. mo ti gbẹ̀kẹ̀lé Jésù o. òun nìkan ló lè ṣe o. mo ti gbẹ̀kẹ̀lé Jésù. òun nìkan ló lè ṣe o. òun nìkan ló lè ṣe o. pé Jésù Kristi nìkan ló lè ṣe. nínú ayé wa Jésù Kristi nìkan ló lè ṣe o. èmi láyé mi. èmi láyé mi. káfẹ́ ayé má gba Jésù lọ́wọ́ mi. kèmi lè má gbé Jésù lárugẹ o. ẹ bá mi gbé Jésù lárugẹ. ẹ wá bá mi gbé Jésù lárugẹ. èmi láyé mi. èmi láyé mi. káfẹ́ ayé má gba Jésù lọ́wọ́ mi. kèmi lè má gbé Jésù lárugẹ o. ẹ bá mi gbé Jésù lárugẹ. tú mi sílẹ̀, wá bá mi gbé Jésù lárugẹ. kẹ̀mí ọ̀run má fi mí lẹ̀ láyé mi. kẹ̀mí ọ̀run má fi mí lẹ̀ láyé mi. kèmi lè má gbé Jésù lárugẹ o. ẹ bá mi gbé Jésù lárugẹ. ẹ wá bá mi gbé Jésù lárugẹ. kẹ̀mí ọ̀run má fi mí lẹ̀ láyé mi.
lè máa gbé Jésù lárugẹ o. Ẹ bá mi gbé Jésù lárugẹ. Ẹ wá bá mi gbé Jésù lárugẹ. Mi ò gbọ́dọ̀ kú kékeré o Ọlọ́run. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Mi ò gbọ́dọ̀ kú kékeré o. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Ọkọ mi ò gbọ́dọ̀ kú kékeré o. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Aya mi ò gbọ́dọ̀ kú kékeré o. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Ọmọ mi ò gbọ́dọ̀ kú kékeré o. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Mi ò gbọ́dọ̀ kú kékeré o sẹ́. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Mi ò gbọ́dọ̀ kú kékeré o. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Ayé lóyún mo tún ti dòde bí mo ṣe ń dé. Tí mo bá pè aláwo sátì Ọlọ́run máa gbọ́. Mi ò pàṣẹ fún ẹ o. Ìwọ ló ní kí n pè ẹ̀hún tí mo bá fẹ́ wàá ṣe fún mi. Wá báyìí láyé ẹ̀mí gígùn mo fẹ́ o. Mo pàṣẹ ni òjò òní àṣẹjíbù lákùn ṣàlórí. Oníkàpè yẹn o wà dára lóhùn Ọlọ́run ọba mo kéde yẹn. Tètè sáyẹ́nsì gbogbo ohun tí mo fẹ́. Mi ò gbọ́dọ̀ kú kékeré o. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Sálí 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 lólúwa. Ewúrẹ́ ń jọ́lá Olúwa. Àgùntàn ń jọ́lá Olúwa. Gbogbo wa ń jọ́lá Muhammad. Gbogbo wa ń jọ́lá Muhammad. Òkè ẹ tún bá ń gbé ní ẹ máa gbádùn yìí mo ṣe ń wí máa pé. Ta lẹni tó fẹ́ dí mi lọ́wọ́ náà? Ta lẹni tó fẹ́ dá mi dúró? Níbi iṣẹ́ tọ́lá gbé fún mi. Ta lẹni tó sọ pé kí n má ṣe jíṣẹ́? Ọlọ́run ọba ló rán mi níṣẹ́. Mo dé màlẹ́ kan mọ́rù yé lóyún. Wọ́n gbádùn mi wọn ò fẹ́ ń wálé mọ́. Nàbà sọ pé kí n wájà dúró. Mo lé mi ò lè wájà dúró. Torí wípé mo níṣẹ́ mi lọ́wọ́. Àwọn tèmi wọ́n retí mi nílé. Èmi gangan lọmọ ìyá Túndé. Èmi gangan kan mọ́rù yé lóyún. Gbogbo etí tó bá dẹ̀ tún gbọ́. Ìjà ẹ̀sìn yóò dákọ̀ mọ́rù dínì. Má ṣe bẹ́ẹ̀ ní bọ́dì lẹ́jà rárá. Èmi gangan kan mọ́rù yé lóyún. Mo ń pariwo ìgbàlà sétí aráyé. Mùsùlùmí tí Christian pátá. Ọmọ ìyá ni wá kájọ gbé pọ̀. Babátúndé Yéṣùfù ṣóńgbọ̀. Àṣànà kan mọ́rù yé lóyún. Ṣùgbọ́n Sùlẹ́mọ̀nà Sùlẹ́mọ̀ kan mọ́rù. Kọ̀rọ̀wọ̀ sí mo kí lùkù márùn. Àbúrò tí mo tíù tó ń jọ máa káṣọ. Tinú ẹyin mo ti ná pé bẹ́ẹ̀. Ó ṣe níṣẹ́ ṣẹ́gun ṣẹ́gun ó ṣeun. Èèyàn tèwé ńlá ewé lárin kan ni. Ewé láàmì ó ṣe music and films. Ọ̀gá tún mi sílẹ̀ tó ń kọ gospel. Èèyàn tèmi kankan márùn yé lóyún. Àwa ò fogun wa láwa ò fọ́tẹ̀. Jẹ̀lílì ọkọ̀ àfòsẹ́tù. Táwa lẹni tó fẹ́ dára dúró náà. Ta ló sọ pé ká má ṣe sọ bẹ́ẹ̀ mọ́? Ṣèbolúwa ló rán wa níṣẹ́. Wíkọ́yà tó láì ẹni Agnet. Ìṣọ́run Ọlọ́run ọba kó má bẹ̀ lórí wa o. Gbogbo Nàìjà ká so wá pọ̀. Èmi gangan ni Kọ̀mọ́rù yé lóyún. Lọ́lá ti yé lóyún Kọ̀mọ́rù. Ó ṣe gan ni mo kí ṣẹ́gun ṣẹ́gun ríṣe. Torí pé àìlóyún ìgbà kan ṣe bọ́tọ̀ lolúwa fọ̀n balẹ̀. Ọlọ́mọ ṣe jẹ́ ó tán. Èmi gan amóore. Ìgbà kan ṣe bọ́tọ̀ lolúwa fọ̀n balẹ̀. Ọlọ́mọ ṣe jẹ́ ó tán. Èmi gan amóore. Ìgbà kan ṣe bọ́tọ̀. Ìgbà kan ṣe bọ́tọ̀ lọ́lọ́run fọ̀n balẹ̀. Ọlọ́mọ ṣe jẹ́ ó tán. Èmi gan amóore. Ìgbà kan ṣe bọ́tọ̀ lolúwa fọ̀n balẹ̀. Ọlọ́mọ ṣe jẹ́ ó tán. Èmi gan amóore. Èmi gan amóore o. Èmi gan amóore. Ọlọ́mọ ṣe jẹ́ ó tán. Èmi gan amóore.
èmi tú mi sílẹ̀ pẹ̀lú ayé lóyún àwa láti wá kéde Naija wa bó ṣe ń lọ yìí ó kò kúkú yé wà mọ́ tó bá jẹ́ṣẹ̀ wa ni Ọlọ́run dáríjì wa bá wa dáwọ́ ibi dúró Ọlọ́run ò bá bójú wòlẹ̀ kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ Ọlọ́run ò bá bójú wòlẹ̀ Olódùmarè wa gbọ́ o bàbá ọ̀run alákòóso gbogbo ayé báwo ni Naija wa ṣe ń lọ yìí o Naija wa Ọlọ́run ìwọ ló yé. Tá a bá máa sùn a ò lè sùn mọ́ ojú kan la máa là a ó di ijú kan pa nítorí kíni gbéwìrì ti kún gbòòrò kí ló fa gbéwìrì kò sí iṣẹ́ lóde àwọn ọmọ tó kọ́ṣẹ́ ọwọ́ wọn tún ríṣẹ́ ṣe òun ló fa ebi ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣún yálò ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Olódùmarè wa gbọ́ o bàbá ọ̀run alákòóso gbogbo ayé báwo ni Naija wa ṣe ń lọ yìí o Naija wa Ọlọ́run ìwọ ló yé. Ẹ̀yin olùdarí wa ẹ̀yin mo bá lọ́rọ̀ ẹ yé bà Naija wa jẹ́ mọ́ kí ló wá dé ìyà yìí ti pọ̀ jù ẹ yé fìyà jẹ wá mọ́ ọmọ ẹlẹ́ran wa àwa ń jẹ gungun ọmọ aláṣọ wa àwa ń wá kìsà ẹ yé fìyà jẹ wá mọ́ ẹ̀yin wà nínú ìgbádùn ẹ má wá mẹ̀kúnnù ẹ sọ wá sínú ebi ẹ ò bẹ̀rù Ọlọ́run Ọlọ́run tó dá gbogbo wa ohun tẹ bá gbìn òun lẹ máa ká Olódùmarè wa gbọ́ o bàbá ọ̀run alákòóso gbogbo ayé báwo ni Naija wa ṣe ń lọ yìí o Naija wa Ọlọ́run ìwọ ló yé. Ẹwà àwọn Boko Haram ọ̀pọ̀ ló ti kú nípasẹ̀ wọn jẹ́jẹ́ lẹ́lòmíràn bẹ́ẹ̀ nínú ilé níkú lọ́ọ̀yà lọ pa wọ́n ẹlòmíràn bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ níkú lọ́ọ̀yà lọ pa wọ́n láìròtẹ́lẹ̀ wípé àwọn máa kú tá bá fẹ́ lọ sin Ọlọ́run ẹ̀rù á máa bà wá nítorí kíni nítorí Boko Haram bó ṣe ń sùn ṣọ́ọ̀ṣì lọ sùn mọ́ṣáláṣí ẹ̀yin olùdarí wa kìnìún pọ̀ mọ́ tálákà ẹ ò rí nǹkan ṣe sí tó bá wá pọ̀ mọ́ olówó ẹ máa sáré kiri tó bá jẹ́ nínú yín làwọn Boko Haram pa ẹ máa ti wá nǹkan ṣe sí ẹ rántí pé o ẹnìkan wà òun ló dá gbogbo wa ẹni tọ́lọ́run ò lè mú Ọlọ́run ò tí ì dá Ọlọ́run ò tiẹ̀ lè dá ní àfàyín lọ́lọ́run lọ́wọ́ Olódùmarè wa gbọ́ o bàbá ọ̀run alákòóso gbogbo ayé báwo ni Naija wa ṣe ń lọ yìí o Naija wa Ọlọ́run ìwọ ló yé. Kí ló wá dé tó fi já wa ní gbogbo ìṣòro ń dojúkọ ẹ̀wọ̀n di 3rd of June ọjọ́ burúkú ti Dana Plain ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ni ẹ̀yin ẹnjìníà wa àtẹ̀yin pilot wa tí plane ò bá dá ẹ má fi ṣiṣẹ́ mọ́ torí ibi tó gbà yẹn ibi ẹlẹ́gẹ́ ni ọ̀pọ̀ ti dá láì lọ́kọ ọ̀pọ̀ ti dá láì láya ọ̀pọ̀ ti dá láì lọ́mọ irú kí lèyí o lórílẹ̀‐èdè wa gbogbo ẹ̀yin tó kàn pátá a ò ní rí irú ẹ̀ mọ́ ẹ̀yin tó kù ń kọ́ ibi ò ní ṣẹlẹ̀ nínú ilé
state ẹ bá wa tún tógèètì ṣe ti Ṣàngó ilẹ̀ ọjọ́ kan ò mọ rí casnet má ṣẹlẹ̀ ní tógèètì yẹn ẹ bá wa tọ́nà yẹn ṣe Olódùmarè wa gbọ́ o bàbá ọ̀run alákòóso gbogbo ayé báwo ni Naija wa ṣe ń lọ yìí o Naija wa Ọlọ́run ìwọ ló yé. tí mo bá ń kọrin kan máa yé lóyún tẹ́ bá sọ pé ń gbádùn mi èmi gángan mo ń gbádùn ara mi jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ Nàìjíríà yóò Ọlọ́run ọba ìwọ la ké sí. bẹ̀rẹ̀ láti rí iná mọ̀nàmọ́ná kò sómi kò sówó olówó ń lówó sí òǹkà tálíkà ò ń pọ̀ sí lójoojúmọ́. Naija ni mo ti gbé rírí o orí lórí recharge card tó bá fẹ́ gbé lórí fóònù 100 naira o 200 naira o 500 naira o ṣùgbọ́n tó bá débi tó ti fẹ́ ra káàdì èyí tán 100 naira sí lórí o wọ́n á tún máa béèrè 10 naira àbí 20 100 naira náà dẹ̀ kọ́ sí lórí láti ibi ìtàn ti gbé wá. Naija wa bó ṣe ń lọ Ọlọ́run ìwọ ló yé. Naija wa Ọlọ́run ìwọ ló yé. olórí tẹ́lẹ̀ mú gbogbo wa o iṣẹ́ ti dé. mo ti ṣe citizen kí n tó wọlé wọ́n ti ní kí n máa rí Ọlọ́run ọba ló rán mi níṣẹ́ ọ́fíìsì tèmi rè mo dẹ̀lé yìnbọn ètè pa sójà mẹ́jọ pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Naija ni mo ti gbé rírí o èèyàn 20 tọ́fẹ́ dìbò pé èèyàn méjì péré yo Mr. A pẹ̀lú Mr. B ìgbà tá máa dìbò tán tá máa kàbó wọn àwa 20 làwa tá fẹ́ dìbò fáwọn méjèèjì ṣùgbọ́n gbà tán máa kàbó Mr. A ó ní vóòtì 18 Mr. B ó ní vóòtì 25 Naija wa bó ṣe ń lọ Ọlọ́run ìwọ ló yé. Naija wa Ọlọ́run ìwọ ló yé. èmi ò sọ sẹ́ni bá ní rárá o orí ní gbogbo ilé ayé mọ́tò tí wọ́n ṣe jáde ẹ máa lo mọ́tò láàrin ọdún 3 àti máa yé fin mọ́tò tuntun tí kì í ṣe tó kú mọ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe ẹ kórí ṣùgbọ́n nílé epo kan tó tepo fún yín o wọ́n ti po nǹkan mọ́ kéèrè tí wọ́n kó lè di púpọ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe ẹ kórí gbàrọ̀ gbùdù ní gbogbo ọ́ìlì tá fi ń ṣe mọ́tò ọ́ìlì tá ń rán sí jẹnẹrétọ̀ ẹ wo bó ti ń rí tọ́ ń bá lè ṣe ètò kí n ná dúró ẹgbẹ́ mánù ẹgbẹ́ alálùbáríkà ò kẹgbẹ́ yóò má ṣe dúró. Naija wa Ọlọ́run ìwọ ló yé. Naija wa Ọlọ́run ìwọ ló yé. Ẹ dìde o ẹ̀yin ogun ọ̀run mímọ́ ẹ dìde ọ̀rọ̀ ayé mi fẹ́ àtúnṣe ẹ dìde o.
My excellence. Tí plẹ̀nì ò bá dá, ó ṣẹ́gun fún wa, ó fún wa láyọ̀, ẹ jẹ́ ká sí Jésù lódodo. Pé Jésù Kristi nìkan ló lè ṣe é.